آه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونشكره ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. الصلاة والسلام الأتمان الأكملان على أتم المرسلين سيدنا وحبيبنا ومولانا رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. ثم أما بعد، السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أدعوكم فún Ọlọ́run àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì àti gbogbo àwọn companions, àwọn kòrónà òhù, àwọn ashabuhu, àwọn zumala'uhu, àwọn mu'asiruhu, gbogbo àwọn àfáà wa tí wọ́n bá lùgbà látòrí ẹni àkọ́kọ́ wọn Sayyiduna Abubakar, kárí gbogbo àwọn sàhábà látọrọ àdúrà kí á ti gẹ̀ fún. Lẹ́yìn náà gbogbo àwọn àfáà bákan náà tí wọ́n tẹ́wọ́ gba iṣẹ́ ìsìn ní ọ̀dọ̀ wọn, tọrọ kí á ti gẹ̀ fún gbogbo wọn náà, Ọlọ́run kó bá kẹ́ wọn. Gbogbo àwọn àfáà wa ní ilẹ̀ Yorùbá, precisely láti Ìlọrin lọ, látòrí àgbà Sheikh Alim, Sheikh Allahu ya'asimuka minan nas la takhafu darakan wa la takhsha wa la hawla wa la quwwata illa billah. Ó fi dórí àfáà wa bàbá wa àgbà Tajul Adabi, bàbá wa Alhaji àgbà, bàbá Sheikh Adam, bàbá wa Lágbàjì, gbogbo àwọn bàbá wa Bàbá Gidoma, ọ̀pọ̀ bẹ́ẹ̀ láwọn ẹni rí wọn ni. Àtàwọn tí wọ́n tatalamathu ala aidiya ulahil fudala, gbogbo àwọn tí wọ́n kúnlẹ̀ kí ó lọ́dọ̀ gbogbo àwọn wọ̀nyí, àbí Ọlọ́run bá lè kí ọlá an yataghammadahum fi rahmatihi. Láti ọ̀dọ̀ wa náà lọ sí gbogbo àwọn ìlú tá máa kàn, láwọn àfáà tààrà, àwọn àfáà sánsan, àwọn ẹni Ọlọ́run, àwọn ẹni ọlọ́lá, àwọn tó jẹ́ pé hamuhum nashru hadha din, ní tó pàtàkì sáwọn nínú ìgbésí ayé wọn, oníbẹ̀sìn ó sì tàn ká, wọ́n sì tàn ká, Ọlọ́run ti gbà wọ́n ní ààyè mọ́. Ọ̀pọ̀ ní Ọ̀yọ́ bẹ́ẹ̀, ọ̀pọ̀ l'Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀, ọ̀pọ̀ ní Òṣogbo bẹ́ẹ̀, àwọn bàbá wa nílùú Ìbàdàn, pàápàá jùlọ bàbá wa Sheikh Murtada Abdulsalam, bàbá wa ní ìlú Ìwó, Olùkọ́ àgbà, tí gbogbo àwọn àfáà wa ní Ṣakí, ní Ìṣẹ̀yìn, káàkiri gbogbo ilẹ̀ Yorùbá àti erigun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà lápapọ̀, tí wọ́n ṣiṣẹ́ ẹ̀sìn lánàá àti níjẹ̀ta, Ọlọ́run bá kẹ́ gbogbo wọn, foríjì wọn, mójú kúrò níbi láì fi wọn, la hawla wala quwwata illa billah. Ẹ̀yìn wọn, a bá ń tọrọ ẹ̀yìn wọn náà ní rí bí ti ń rí. Àwa náà lẹ́yìn wọn, àwọn bàbá wa tí wọ́n wà lórí àga kọ̀ọ̀kan náà lẹ́yìn gbogbo wọn. Ọlọ́run dákun, ẹ̀yìn wọn bá wa tún ṣe jù báyìí lọ. Wọ́n bá wa tún ẹ̀yìn ẹnìkọ̀ọ̀kan wọn ṣe, láti tóbi Ọlọ́run, la hawla wala quwwata illa billah. Gbogbo àwọn ikhtilafat oríṣiríṣi, àwọn àgbọ́ àṣìgbọ́yé, àwọn tẹ̀mbẹ̀lẹ̀kun ọ̀tá, gbogbo ẹ̀ oríṣiríṣi, èyí tó jẹ́ pé mala'at buqa'atana al'an, orí ilẹ̀ wa ní ìsìn ló kún bẹ́ẹ̀. Gbogbo nǹkan ti dàrú lọ́tùn lósì, àmọ́ àfáà àmọ́mọ́ kéwú, kò sọ́gà kò sọ́mọṣẹ́, kò só ń bá wí ń lù mọ́. Àwọn àfáà òdodo mọ́ wọn kù sí,
Ọlọ́run dákun ìlú wa ń retí àánú rẹ̀, Ọlọ́run dákun ṣàánú wa ìlú náà, pàápàá jùlọ ìlú wa ní Ìlọrin, Ọlọ́run ṣàánú wa ńbẹ̀, ó mú Ìlọrin dúró. Ìgbàgbọ́ tiwa ni pé bí Ìlọrin bá dúró kama yanbaghi, gbogbo ilẹ̀ Yorùbá yòókù náà yóò dúró. Abẹ́ Ọlọ́run ọba lékè ọlá bi fadlihi wa karamihi wa ihsanihi, ó dákun kó bá mú Ìlọrin dúró, la hawla wala quwwata illa billah. Àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ò ní pọ̀, mo fẹ́ clarify àwọn nǹkan kọ̀ọ̀kan. Mo dẹ̀ fẹ́ appeal sí àwọn bàbá wa fún àwa méjèèjì, látòrí bàbá wa Mudirul Markaz àti àwọn bàbá wa Mufti Diyar. Àmọ́ kí n tó bọ́ sọ́dọ̀ tiwọn, mo fẹ́ clarify àwọn nǹkan kọ̀ọ̀kan. Ìkan nínú àwọn ọmọ ìyá mi ní tó pàtàkì sí mi ní Kaduna, àwọn ni wọ́n pè mí pé àwọn ọ̀rọ̀ tí ń lọ yìí ẹ sọ nǹkan kan sí, àbẹ́ẹ̀ rí ni. A sọ̀rọ̀ tó pọ̀, wọ́n á ní kán fún mi ní àyè kí n fi lọ àwọn bíi méjì àbí mẹ́ta kó tó di pé màá ná àwọn àfáà wa, ná àwọn aṣáájú wa, kó tó di pé màá dá sí. A ṣe bẹ́ẹ̀, a fi lọ̀ wọ́n. So ń bẹnu wọn tó ní kí á go ahead, ń bẹnu wọn tó ní kí á má go ahead, pé ká má ṣe sọ nǹkan bá ṣe sọ nǹkan kan náà ni ó dáa. So èmi àti kan nínú àwa bíi mélòó kan nínú àwọn ọmọ ìyá wa tí wọ́n jẹ́ Markaziyun, wọ́n jẹ́ àwọn ẹni àpọ́nlé lọ́dọ̀ wa. So a tún sọ̀rọ̀, kódà èmi àti kan nínú wọn náà tún sọ̀rọ̀ lánàá, kan nínú àwọn àfáà wa dáadáa, Dr. ẹni dárúkọ wọn. So a tún sọ̀rọ̀ lánàá náà. Àmọ́ èyí tí padà jẹ́ kí n conclude lórí dídá sí báyìí, òun ni àwọn ọmọ ìyá mi méjì tí àwọn náà dàbí pé wọ́n ní ọwọ́ níbi ohun tí ń ṣẹlẹ̀. Àwọn náà ń defend ìkan nínú àwọn bàbá wa tí àwọn àṣìgbọ́yé tí ó ṣẹlẹ̀ ní àárín wọn tí ń bá gba wọ́ọ̀dù yẹn láti lò. So àmọ́ ṣáájú ẹ̀, wí tí ń bá sì wí nínú àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, in uridu illa al-islaha mastata'at wa ma tawfiqi illa billah. Ẹ má ìfẹ́ kẹ́ sì mí gbọ́ yìí, èyí tí ń bá wí tó bá ṣe dáadáa ń bẹ̀, Ọlọ́run kó fi kẹ́ Alhaji àgbà, kó fi kẹ́ Alhaji àgbà tí gbogbo àwọn àfáà wa. Èyí tí ń bá wá sì sọ ń bẹ̀, èmi ni ẹ má mú ilé kéwù mi, kò sí ń tọ́kan àwọn Alhaji àgbà ń bẹ̀, kò sí ń tọ́kan àwọn khalifa wa ń bẹ̀, k'Ọlọ́run bá ṣe dáadáa fún wọn sí. Alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, òun ni àwọn ọmọ ìyá mi tí wọ́n ń dá sí látòrí àfáà wa Muhammad Habibullah, àfáà Zaki, àti ọmọ ìyá mi ẹ̀jẹ̀ mi Sheikh Abdullahi Salman Al-Adabi Al-Amani, àti àfáà náà, àwọn méjèèjì. Láìpá àwọn méjèèjì tí wọ́n fẹ́ dá sínú àwọn tí a jẹ́ Adabiyya nìyẹn. So orí tiwọn ni mo ti fẹ́ gbé ọ̀rọ̀, orí tiwọn náà ló jẹ́ kí n tún wá jáde wá, torí mo rí mẹ́sẹ̀jì àwọn èèyàn tí wọ́n jẹ́ àwọn ikhwa wa nínú àwọn Markaziyin tí wọ́n ń sẹ́ndì àwọn fídíò wọn sí mi. Ẹlòmíín sì tún ń sẹ́ndì voice note sí i. Mo kí àwọn àfáà wa Shuaib Ali Tantama, akramakumullah, Al-Kankawi, hafidhakumullah. Àti gbogbo ẹ̀yin tí ẹ ti débí náà ni mo kí o, Abdulhamid, mo kí wọ náà, gbogbo yín náà ni mo kí. Náà, orí tàwọn ọmọ ìyá mi lọ́yẹ̀ mo ti fẹ́ fi bẹ̀rẹ̀ rẹ̀, gbogbo ẹ̀ náà ò ní ju 30 minutes lọ, bi-idhnillahi ta'ala. So alákọ̀ọ́kọ́ òun ni àwọn ọmọ ìyá mi méjèèjì, torí ẹ̀yin tẹ́ ń sẹ́ndì voice note sí mi. Wọ́n ní kan nínú àwọn ọmọ ìyá wa náà nílọrin pé òun náà ń ṣe lecture, ń sì ń dárúkọ mi láti jọ́ ni. Mi ò wò. So torí mo busy pẹ̀lú àwọn nǹkan kọ̀ọ̀kan, mi ò wo àwọn fídíò tó bá ti gùn jù, mi ò ráyè wò. So àti irú àfáà náà tí wọ́n dárúkọ àfáà náà fún mi. Àwọn ọmọ ìyá mi méjèèjì, mo fẹ́ kí gbogbo àwọn ọmọ ìyá wa Markaziyin tí wọ́n bá ń gbọ́ ọ̀rọ̀ yìí, pé èyí tí ń sọ yìí òun ni òdodo. Àwọn ọmọ ìyá mi méjèèjì tí wọ́n ń dá sí, wọ́n dá sí bísmì al-Adabiyya,
pẹ̀lú ọkọ̀ àdàbíyà wọ́n sì clear ara wọn ẹjọ́ ẹ má táàgì wọn lórí ọ̀rọ̀ yìí má àdàbíyà ni wọ́n ṣùgbọ́n kì í ṣe agbárin àdàbíyà ni wọ́n fi ń dá sí. Afa Abdullahi Salman kọ́lọ́n bá ṣe dáadáa fún àfa ẹ̀rí àfa àfikún pé al-amani ní n pòun náà jẹ́ ọmọ bóyá mùrídì àwọn sheikh so òun ni àfa fi ń dá sí. So ẹjọ́ pẹ̀lú tí ẹ bá ń dídá sí àwọn àfa àlè ní kí àfa má dá sí opinion àfa ni àfa entitled sí opinion rẹ̀. So ẹni tó bá wu èèyàn tí èèyàn mú láàfà wọ́n mú bàbá mufti ní àfà hafizahullah so wọ́n ṣe ń dá sí láti bẹ̀. So kì í ṣe ọ̀rọ̀ àdàbíyà ni wọ́n fi ń dá sí gbogbo èèyàn ọmọ ìyá wa markaziyin. Bẹ́ẹ̀ ni àfà wa Zaki náà àwọn náà ti sọ wọ́n Zaki náà sọ pé kì í sọ yẹ mọ́ mú àdàbíyà kọ́ àti wọn lọ kí wọ́n bẹ̀ wọ́n dára ni. So ẹ mú kọ bàbá àwọn ẹ máa kankan táwọn náà fi ń dá sí ni. Àtàfà wa Sheikh Abdullahi Salman àti àfà wa Sheikh Muhammadu Habibullah Zaki máa rọ̀ yín lóko Ọlọ́run àti lóko Ànábì sallallahu alaihi wasallam àti lóko Ọlọ́rin àti lóko Islam ẹ dákun ẹ jẹ́ á ṣe sùúrù ẹjọ́ ẹ jẹ́ á ṣe sùúrù ẹ dákun fọlọ́run bẹ̀yìn fọlùkùránì bẹ̀yìn. Eléyìí tí ń ṣe yìí kì í ṣe iṣẹ́ tí ó jó kì í ṣe tí bóyá àbí ẹnìkan wàá ṣe hùjúmù fún àdàbíyà. So nudafiu anil adabiyya wa mashayikhil adabiyya hatta takhruja min hadha al-jasadi an-nafs tẹ́mi ó fi jáde lára láàmà ṣe mudafa wa munafa fún ilé-kéwú wa. Ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ẹjọ́ ní kọ́kọ́ ń lọ ó kàn wá lẹ́gbẹ̀ẹ́ kan kò kàn wá lẹ́gbẹ̀ẹ́ kejì bàbá dá sí kò yẹ ká dá sí ní ọ̀nà tí wọ́n ó rí pé à ń support ẹjọ́ ẹ jẹ́ á ṣe sùúrù afọlọ́wọ́n ọba bẹ̀yìn falùkùránì bẹ̀yìn àfànàbí sallallahu alaihi wasallam àfi bẹ̀yìn àwọn alájí àgbà àfi bẹ̀yìn àtàfà wa Zaki ẹ bá ṣe sùúrù àti àfà wa Sheikh Abdullah ẹ bá ṣe sùúrù wọn ṣàlékún dáadáa yìí insha Allah ta'ala. Náà títí àwọn ọmọ ìyá mi ò jù báyìí lọ mo rọ̀ yín ẹ dákun ẹ ṣe sùúrù ẹ̀yin ọmọ ìyá wa markaziyin náà ẹ jọ̀ọ́ mo rọ̀ ẹ̀yin náà àwọn àfáà wa ṣebí tèmi ní kí n rọ̀ wọ́n títí wọn ni kí wọ́n gbọ́ tí ẹ̀rọ tí mo rọ̀ wọ́n tí wọn bá wá rọ̀ wọ́n ẹ jọ̀ọ́ kò sí nǹkan tó kan aláàjì àgbà níbi dídá sí wọn àwọn kọ́ ni wọ́n náà wọ́n sì mọ̀ kankan pa rẹ̀ kò sí nǹkan kankan náà àwọn àfáà wa nípa wọn. So àwọn mo rọ̀ wọ́n mo sì gbà pẹ̀lú ògo Ọlọ́run pé wọ́n gbọ́ nǹkan tí ẹ̀rọ yóò tí mo rọ̀ wọ́n yìí wọ́n gbọ́ insha Allah ta'ala. Ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ tí mo fẹ́ ṣàlàyé so ó ní àwọn bàbá wa ní Ìlọrin gbogbo àwọn bàbá wa so tí wọ́n kú fún wa lénìí ṣáájú àwọn yìí ò ní ṣáájú àwọn bàbá wa kàn kó àwa ọ̀dọ́ kan nílọrin pàápàá jùlọ àwa Ògo Ìlọrin látòrí bàbá wa Murtado Adio bàbá ń Bariga àti gbogbo àwọn akẹgbẹ́ wọn bàbá wa Dr. Ahmad Ọlárẹ̀wájú Al-Fulani àti gbogbo ẹ̀yin bàbá wa and brothers wa yòókù náà tẹ̀já ṣáájú fún wa tí ẹ̀ ń gbé Ògo Ìlọrin dání àti àwọn Majlisu Shabab oríṣiríṣi àwọn àìhá ti ẹgbẹ́ la ní nílọrin so àti yẹn náà láwọn ẹgbẹ́ tí ò tó ẹgbẹ́ àwọn bàbá wa àgbàlagbà tí wọ́n jẹ́ àfa gbogbo ìlú arọ̀yìn bàbá ń Bariga ẹ dákun àti gbogbo Ògo Ìlọrin rádà àti àwọn Majlisu Shabab ẹ dìde sí àwọn ọ̀rọ̀ yìí Ìlọrin ní ń bàjẹ́ lọ yìí Ìlọrin ní ń bàjẹ́ lọ so ẹnikẹ́ni tínú rẹ̀ bá ń dùn sí ti ń ṣẹlẹ̀ bóyá kì í ṣe mọ̀nìkàsí bóyá ọjà dàbí àbọ̀jẹ́ sùmọ̀ra so kò mọ tí ń ṣe òun ni kankan inú rẹ̀ gbọ́dọ̀ dùn sí ní ọ̀nà méjì ọ̀nà alákọ̀ọ́kọ́ òun ni pé ìsìláàmù àbùkù ń kàn ìsìláàmù látara àwọn tí ń ṣẹlẹ̀ yìí torí pé àwọn bàbá wa yìí rùmúsù islam òun ni wọ́n lọ́dọ̀ wa ẹlòmíì wọn ṣe ìsìláàmù nítorí ìsìláàmù wọ́n ṣe ìsìláàmù nítorí àwọn èèyàn tí wọ́n ń ṣe ni
ẹlòmíì ń bẹ tó yẹ pé islam wa ń ṣe ó gba islam látara bàbá mudiru ni ẹlòmíì gba islam látara bàbá mufti látara fẹ́. So àwọn erí méjì ni wọ́n tí Ọlọ́run sì ṣàpọ́nlé erí náà láwùjọ. So gbogbo kálukú gbọ́dọ̀ wá rí i pé islam ní nǹkan fọwọ́ bà lẹ́gbẹ̀ẹ́ kọ ẹlòmíì lè má rí bẹ́ẹ̀ ṣùgbọ́n bó ṣe rí nìyẹn. Bẹ́ẹ̀ ni Ìlọrin lẹ́gbẹ̀ẹ́ kejì ohun tí ń ṣẹlẹ̀ yìí náà tá à ń túra wa láṣìírí gbogbo ohun tí àwa ọmọ kéwú tá à ń ṣe yìí látàpá kínní látọ̀dọ̀ bàbá mudir àti látàpá kejì látọ̀dọ̀ bàbá mufti gbogbo àwa àáfàá dáúdà ìfọlọ́nbẹ àáfàá náà ẹ dákun ẹ̀yin náà ẹ ṣe sùúrù gbogbo àwọn tó wà tá à ń dá sí nǹkan òun ti ń kọjá tó ṣe máa sọ ti ń kọjá ẹ̀. So mo rọ àwọn bàbá ń bàrẹ́gà àti gbogbo àwọn tí mo dákun ẹ dákun ẹ ṣègbésẹ̀ ní kíákíá gbogbo àwọn tá à ń gbọ́ lórí tí ó bá ṣẹlẹ̀ gbogbo àwọn tá à ń gbọ́ òun náà àwọn bàbá tọ̀ Ìlọrin ò rí báyìí lẹ́nu ìgbà tán bí àwa náà lẹ́nu ìgbà tí wọ́n bí àwa náà kò sí Ìlọrin tá a lá ló ń bá wí kò sóń bá wí mọ́ báyìí òun là ń display lójú ayé báyìí àwọn bàbá wa yẹn títí wọ́n díẹ̀ ni ẹ wo àwọn ọmọ kéékèèké kan tí wọ́n mọ̀ sọ fún bàbá mufti pé kò mọ nǹkan kan ó torí pé ẹ fẹ́ gbìjà Mudirul Markaz ó lẹ́ ń lò fún wọn. Àwọn kéékèèké kan náà lọ́dọ̀ àwọn bàbá mufti náà wọ́n disrespect Mudirul Markaz náà pẹ̀lú àwọn gbólóhùn tí ò dáa tí ò tọ́ láti ọ̀dọ̀ àbúrò sẹ́gbẹ̀ẹ́ ká má ti wá sọ pé ọ̀pọ̀lọpọ̀ yẹn tẹ́ ń sọ̀rọ̀ yìí ọmọ lẹ́jẹ̀ sáwọn méjèèjì. Ọlọ́run ó parí ìjà náà tó bá parí ń bolẹ́ fojú sí. Ẹ dákun gbogbo ẹ̀yin apá tún pàṣì ẹni tí ó nífẹ̀ẹ́ mudir dínú dọ́kàn pẹ̀lú ẹ̀jẹ̀ àtomi ara tí ń ka lára tó rí pé òdodo ni àwọn èèyàn tí wọ́n ń ṣàbòsí lójú ara rẹ̀ pé àbòsí lẹ̀ ń ṣe yìí so tí wọ́n ń fi tara eléyìí ń sọ àwọn ògúlùntú òkú ọ̀rọ̀ sẹ́ni tó jẹ́ pé ò tó bàtà rẹ̀ ó tó tẹ̀síwá àti mú sọ́wọ́ òjò tọrọ wa kó ẹyẹlé kó papọ̀ mọ́ máa díẹ̀ Imam Shafi kọ́ ní wíbẹ̀ ní wà á ń tọkọ ti dàrá ìmúbá àdàsọmú tí una sun bada anka anu sukuta miwani anto kotili internet bada somuti una sun bada anka anu sukuta ṣe Facebook yìí náà internet yìí náà olóṣùn wúwa dèèyàn lánàá dáa fún òjijì láti wá dáa fáà ní ká máa tàbùkù àwọn tọ́lọ̀ tí wọ́n bá yẹ wọn débì kan bí Ìlọrin bá bàjẹ́ àwọn báyìí ti bá tiwọn débì kan àwa ní Ìlọrin ń bàjẹ́ fún àtàdàbí àti màrìkàsí àti sùnwọ̀n dignity Ìlọrin ń là ń jù sómi lójú ayé yìí Ìlọrin tá a jọ ń yẹ ẹ̀yẹ yìí ẹ wá tún á wà lálùkù wá ẹ wọ àwọn kan tí bísímì pé màrìkàsí làwọn lọ kéwú ní màrìkàsí náà ni wọ́n wà lọ́ndà bàbá mudir so pàápàá jùlọ bọ̀bọ́ kan tó ń pè ní ọmọ ègùn kan báyìí tí máa ń ṣe tí ó máa kọlù àwọn èèyàn káàkiri ẹ sọ fún ọkùnrin náà kó bẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ bá dá sí ọ̀rọ̀ ẹ dá sí lọ́nà ìgbà tí ó gbà parí ìbẹ̀rù Ọlọ́run ọba àlekè ọlá gbogbo calling tí òun máa ń ṣe pẹ̀lú àwọn èèyàn kọ́ọ̀lù tí ó da nǹkan rú ni tí ó tún nǹkan ṣe gbogbo kọ́ọ̀lù tó o máa ń ṣe láyé láti ìjọ tó ti ń bẹ̀rẹ̀ sí ní kọ́ sí kọ́ọ̀lù náà gbogbo kọ́ọ̀lù tí ó ba nǹkan jẹ́ tí ò ní tún nǹkan ṣe òun ló máa ń ṣe arọ ẹ ló kọ Ọlọ́run wáyé pé ìfẹ́ mùdírù náà ló ní ìfẹ́ Sheikh Adama náà lọ́ba ní iṣẹ́ Sheikh Adama náà bàbá mufti kódà kí bàbá mufti kí orin ó dé kí ẹ̀já ó dé kó orin ó dòwe àwọn gẹ́gẹ́ sọ pé iṣẹ́ Sheikh Adama làwọn wọ́n sì wí kó wá mọ̀ iṣẹ́ òun náà ni ìwọ wá fẹ́ bàjẹ́ yìí gbọ́n tó ń ṣe òun gan bàbá mùdírù gun ọ̀ràn débẹ̀ nítorí kíni kó lè dé èèyàn rẹ lójú àwọn èèyàn ẹ bẹ̀rù Ọlọ́run ọba àlekè ọlá
tí wọ́n á sọ fún gbogbo ẹ̀yin ọmọ Ìlọrin tẹ́ jẹ́ Markazi tẹ́ ń héèlì irú àwọn èèyàn báyìí, àwọn ọmọ àtọ̀húnrìn wáyé tẹ́ ń héèlì wọn, bí ìdí bá bàjẹ́ tán tó nídìí ni ó dà, òun nílùú rẹ̀ tí ó gbà lọ dignity ìlú tiẹ̀ ń bẹ́ńbẹ́ nǹkan kan ò ṣe, àwa ni nǹkan ń ṣe, dignity tiwa lẹ́ ń fàbùkù kàn, kó wọ́n gbàlú rẹ̀ lọ ẹ̀yin ọmọ Ìlọrin bó lẹ́sà lọ. Àti bàbá kan tó ń pè ní Sábó Yárò, pẹ̀lú Ọlọ́run àní ọmọ gbìjà ẹni tó bá fẹ́ gbìjà, ṣùgbọ́n pẹ̀lú ẹ̀kọ́ ọmọ lóhó fún bàbá Mufti pẹ̀lú Ọlọ́run. Bẹ́ẹ̀ lẹ́yìn tí ẹ dó lẹ́yìn Mùdírù náà, lẹ́yìn bàbá Mufti náà, tẹ́ ń sẹ́ndì àwọn kọ̀gbákùngbé ọ̀rọ̀ látòrí àwọn ọmọ ìyá mi tí mo dákọ̀ lẹ́ẹ̀kan yẹn. Àti àfáà wa Adú, tí mo rí mo ráwọn ẹ̀yìn òní. Àfáà Adú ẹ ṣe sùúrù. Ẹ̀yin náà ẹ fi bẹ̀rù Ọlọ́run kọ́rọ̀ yín jù báyìí lọ. Ẹ dákun, ẹ bomi síjà kó parí ni, ẹ má bu petrol sí kó lè máa ràn. Gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀, kódà mo rọ àfáà Jakmal, mo rọ̀ yín. Gbogbo fàáyà tẹ́ ń ṣe fún bàbá Mufti yìí tíjà bá parí, gbogbo àwọn nǹkan tẹ́ ń sọ yìí, ṣé ń gba àwọn ọṣẹ tẹ́ fi fọ gbogbo àwọn tẹ́ ń wí yìí, ṣé ọṣẹ ń bẹ tẹ́ fi fọ wọn tí ó fi mọ́ padà? Ẹ má jẹ́ àjàjà díjú o. Ẹ rántí pé kó wọ́ lọ̀lú ẹ̀ àwa ò níbi kan tá a lọ. Tá a bá ń fa ẹni tó wà lórí àga àwọn yálé ni. Ibì kan bẹ náà tí mo fẹ́ kí n tó wá bẹ̀bẹ̀, mo fẹ́ bẹ̀ àwọn bàbá Mùdírù àti bàbá Mufti. So, mo ráwọn oríṣiríṣi interview táwọn èèyàn ń ṣe, àtọ̀rọ̀ táwọn èèyàn ń sọ náà lábẹ́ rẹ̀, pàápàá jùlọ àwọn kan nínú àwọn aṣáájú wa ní Markazi. Wọ́n ń sọ pé bàbá Mufti, àwọn tí wọ́n mú tán sọ̀tá wọn lánàá tí wọn ò fẹ́ kí wọ́n dórí àga ìfútáwù àga Mufti hùn, àwọn ni bàbá Mufti kó sọ̀rẹ́ tí wọ́n ń gbìjà wọn lénìí. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń sọ̀rọ̀ yìí, àdàbíyà lẹ̀ ń sọ̀rọ̀ sí, lẹ̀ ń sọ̀rọ̀ lọ. Ẹ bẹ̀rù Ọlọ́run pẹ̀lú tẹ̀ ń wí yẹn. Nígbà tí wọ́n fún bàbá Mufti lóyè, àwọn tí ó kọ́kọ́ lọ kí wọn, àwọn àdàbíyà láwọn bàbá wa ni. Àwọn ọ̀jẹ̀ kankan náà àdàbíyà ní táwa bá ṣe kò túmọ̀ pàdàbíyà ló ṣe. Láì dá, tá bá ṣe dáadáa ó túmọ̀ pàdàbíyà ló ṣe torí tí wọ́n kọ́ wa nù. Àmọ́ tá bá ṣàì dá ti ilé wa la ṣe. So àwọn bàbá wa yìí náà kọ́kọ́ lọ gbogbo àdàbíyà kò sí kankan tó nínú òdùn sí láwọn bàbá wa. Àwa yìí èmi yìí bizat. Ẹ bá ní wọ́n kọ́ nǹkan kankan sórí kí èmi tí ń kọ́ ni. Èmi tí ń kọ́ ni. Ẹ má generalize lórí gbogbo àdàbíyà. Èmi tí ń kọ́ sórí péèjì níjọ́ náà ni. Mo sì ṣe kọ́ táwọn bàbá àwọn khalifa ní wọ́n ránṣẹ́ sí pé wọ́n ní ọmọ yìí kọ́ nǹkan kan gbọ́ kí lọ kọ́. Wọ́n ní báyìí ní àyìn bẹ́ẹ̀ nìkan lọ́ọ́ delete rẹ̀ nísìnyí. Instantly mo sì delete lẹ́yìn tèmi kò sí ẹni àdàbíyà. Ẹ pé ta gbangba mo ti ń wí kò sí ẹni àdàbíyà. Sáwọn afáwa yára ni. Sáwọn afáwa Bukhari ni. Kò sí àdàbíyà kan tí ò dọ́dọ̀ bàbá Mufti. Wọ́n sì débẹ̀ ní débẹ̀ tùfẹ́. Àwọn oríṣiríṣi àwọn orin kéwú, àwọn oríṣiríṣi tó kúnná gbogbo wọn sọ bàbá Mufti, wọ́n sì yẹ wọ́n gbò àjọṣe ń bẹ láàrin àdùnní, wọ́n bá ẹnìkankan ṣọ̀tá, wọ́n bá bàbá Mufti ṣọ̀tá. Ǹdẹ́mi sì rí njọ́ náà, tí mo sì rí njọ́ náà tí mo fi sọ pé tínú mi ò fi dùn sí. So làwọn nǹkan tẹ́yìn ń wí lónìí, wọ́n sì ti wá túbá, èmi mo ti dọ́mọ wọn. Yes, ti yọ ọwọ́ mi là USA, tíyẹn bá ti túbá kí ló kù? Wọ́n túbá ń ta gbangba ni. Kí ló tún wá kù? Ẹ̀yin lẹ ń kọrin pé inú àwọn nǹkan òdùn tẹ́ ń kọrin ọ̀tẹ̀ ń jọ náà, àṣẹ bí ìgbà tá a rí. So ẹ wá ń kó àwọn bàbá wa, ẹ gbogbo ẹni tí máa ń sọ kó bẹ̀rù Ọlọ́run, èmi ni ẹ máa dákọ. Èmi mo kọ nǹkan, mo kọ tí mo sì kọ náà, mo sì kó jẹ́. Àwọn bàbá pè mí pé wọ́n lọ kọ́ wọ́n sì ní delete, mo sì delete. Kò wá sí àdàbíyà kan, gbogbo ẹni tó bá ládàbíyà, kọ́dà mo rí interview tí àfáà Milo, Abrazaki Milo, tí wọ́n ṣe, mo wò ó. Mo rí àwọn ọwọ́ tí wọ́n ń jù bẹ́ẹ̀. Táwọn àdàbíyà lẹ́ ń jù sí, ẹ má kọlu àwọn àgbàlagbà, torí kò ságbàlagbà kankan tínú rẹ̀ ò dùn sí. Kọ́dà kò sọ mi ké tínú rẹ̀ ò dùn sí, gbogbo péjì àdàbíyà látọ̀kẹ́dẹ́lẹ̀, péjì mi nìkan lọ́kàn tí ọ̀dà ń parẹ́. Ẹgbẹ́ ń wí ń ta gbàgbà báyìí, títún wí náà ṣe ń tún túbá. Tí mo sì rí ń jọ́ náà.
òun náà lè ń kálukú ń rí níjọ́ tí bàbá mufti sì ti túbá mo ní mo ti yọwọ́ àtẹsẹ̀ mo sì ọlọ́run ti gbà túbá mo sì gbà kọ́lọ́run gbà. So ẹ má shift ntẹ́ nìkan kọ fárídán tí ò jẹ́ nǹkan kan náà dàbí yà èmi ni ẹni náà ẹni tí ò jẹ́ nǹkan kan náà dàbí yà ló kọ nǹkan sí ìtàkùnkùn ẹni tí ń wí ọ̀yẹ́ kí n máa wí ṣùgbọ́n torí pé àpàdé ọlọ́run ó bi wá léèrè. So n tí mo sì kọ náà kì í ṣe pé nǹkan kan tó wá burú bí àwọn àtọkọ bàbá lọrin àbí kíní kankan. So ẹjọ́ ẹ má jẹ́ wàhálà kankan ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń ti ẹ máa parọ́ mọ́ àwọn àdàbíyà tí ẹ ṣe tí wọ́n ẹ má gbé fún àwọn bàbá wa. Mo rí táwọn kan náà sọ pé àwọn mọ̀lẹ́kàsí kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn àdàbíyà lọ kọ́kọ́ bẹ̀rẹ̀ a fẹ́ mọ tú sísàlẹ̀ kò tó rà nídìí gbogbo nǹkan wọ̀nyí kò dín kankan. So ẹjọ́ ẹ bẹ̀rù Ọlọ́run ọba àlekè ọlá. Gbogbo àwọn àfáà wa sì ní ẹ má fẹ́nu àbùkù kan wọn ẹni àpọ́nlé ni wọn ṣàìdá sílé iṣẹ́ kàdámọ̀ rí kì í ṣe pé á níwọ̀n rí ẹni tó bá ti lẹ́yọ̀ kan kó mú jáde ìṣe àbùkù tán á fi kan lé iṣẹ́ kàdámọ̀ lélẹ̀ kò sí. Àwọn ọmọ kéékèèké là tún máa ń tara pé ẹ ti máa ń pọ́n bàbá àwọn léjù àwa ọmọ kéékèèké là máa sọ wọ́n èyí sì torí ẹ gbọ́ kó tó di pé ọ̀rọ̀ náà tún wá ń yí àwa náà sí. So àti àdàbíyà àti markaziya ògo Ìlọrin náà làwọn méjèèjì àánú náà Ọlọ́run fi wọ́n sàn àwọn méjèèjì sí fún Ìlọrin ọlá ló fi wọ́n ṣe fún Ìlọrin ọlá ló fi wọ́n ṣe fún Islam. So gbogbo àwa tí n tá máa sọ interview tá máa ṣe ẹjá bẹ̀rù Ọlọ́run lórí ẹ̀ ẹ̀bi tí èyí sa ẹ̀bi ẹlẹ́bi ẹ má di irú àwọn bàbá wọn yẹn. So ní agbárin ibẹ̀ yẹn tí mo fẹ́ ṣàlàyé láti clear ọ̀rọ̀ bẹ̀ yẹn. Ẹlẹ́ẹ̀kejì so òun ní àwọn kan náà bọ̀ lẹ́kọ̀ọ́ ìlé máa gbogbo àwọn ọmọ mọ̀ọ́ká mò ń rí wọn ẹ̀ ń rí bàbá wa fín ẹ̀ ń rí ọba ìlú Ìlọrin fín wọ́n yẹn máa lọ́rin tẹ́ ẹ jòkó bẹ̀rù náà tẹ́ ẹ ń bú bàbá Mufti ọba Ìlọrin lẹ̀ ń bú wọ́n yẹn máa lọ́rin tẹ́ ẹ ń bú bàbá Mùdírù Mọ́ríkàsì náà ọba Ìlọrin lẹ̀ ń bú. So ẹ já ṣe sùúrù pàápàá jùlọ gbogbo ẹ̀yin lẹ́gbẹ́lẹ́gbẹ́ gbogbo àwọn oríṣiríṣi ẹgbẹ́ tẹ́ kírètì lórí WhatsApp gbogbo ẹ̀ tí ó fi tún lọrin ṣe tí ó fi Ìlọrin lọ́kàn balẹ̀ tí ó fi Islam lọ́kàn balẹ̀ òun ni kí gbogbo wa ó ṣe. Ìlọrin ní ń dàrú yìí kì í ṣe bàbá Mufti àti Mùdírù ní ń jà Ìlọrin ń dàrú ni tẹ́ ẹ̀ bá mọ̀ túmọ̀ rẹ̀ Ìlọrin ń dàrú ni gbogbo ń tẹ́ ń dàrú yìí ìjọ tẹ́yìn tìlú mi bá ń bá Ìlọrin jà kí lẹ́ fi bú wọn kí ni wọ́n fi bú yín tẹ́ ẹ̀ ti lé kalẹ̀ sórí igbá. So ẹjọ́ mo rọ kó wa Ọlọ́run ọba àlekè ọlá yóò fún wa ní omi sùúrù ṣe ẹ dákun fẹ́ kí n kálukú wọ́n ronú sí Ọlọ́run ó fún wa ní ìrònú náà pàápàá jùlọ gbogbo ẹ̀yin màkàsí yóò tẹ ẹjọ́ á nínú Ìlọrin ń bẹ yẹn ẹjọ́ ẹ ṣe sùúrù àtẹ̀yìn tí ń sọpọ́tì bàbá Mufti àtẹ̀yìn tí ń sọpọ́tì bàbá Mudir Ọlọ́run ṣàlékún dáadáa fún yín. Lẹ́yìn náà àwọn bàbá Mudir àti bàbá Mufti mo wá fẹ́ àpíìlì sí wọn pàápàá jùlọ bàbá Mufti ẹnu bíi tẹ bá lè bá ń gé kẹ bá ń fi ránṣẹ́ sí bàbá Mufti inú mi ó dùn kí wọ́n lè wò kí wọ́n sì lè gbọ́ mẹ́sẹ̀jì tí mo ní fún wọn. So mẹ́sẹ̀jì àkọ́kọ́ tí mo ní fún bàbá Mufti òun ni pé mẹ́sẹ̀jì tí mo ní fún bàbá Mufti lákọ̀ọ́kọ́ òun ni pé tí nǹkan bí Ìlọrin ti ń dàrú àsìkò yín ni o gbogbo tí ó jẹ́ kí omi rẹ̀ ó farabalẹ̀ òun ni ká ẹ ṣe Ọlọ́run fún yín ṣe sá. Ohun tó bá ṣẹlẹ̀ lásìkò ẹnì kọ̀ọ̀kan òun ni wọ́n kọ sí níwé ìtàn ọkọ̀ owó tí ń ṣẹlẹ̀ yìí ìtàn ọkọ̀ ẹ lò ẹ pẹ́ ń bẹ̀ pẹ̀lú ògbó Ọlọ́run báwọn alájàgbà ti pẹ́ pẹ̀lú àlàáfíà lẹ̀ pẹ́ ń bẹ̀ insha Allah ta'ala. Bó ti wò lè pẹ́ tó ẹ lọ ọjọ́ kan náà ni ó kà àwọn ọmọ ẹ dákun ẹ fi bẹ́ẹ̀ ti tó ẹ fi paná ọ̀rọ̀ náà ẹ fi àga Sheikh Alim tẹ jòkó lórí ẹ̀yẹn àga Sheikh Alim lẹ jòkó lórí ẹ̀ wallah
tó bá jẹ́ pé bílí jàdára ni wal haqqiya ni ó lè má jẹ́ pé ẹ̀yin lẹ́wà mẹ́ báyìí. àmọ́ al-fadlu lillah yutihi man yasha ní ọba wọ Ọlọ́run ní gbé fún mukhtaru ní ẹni ẹ̀sà. afami ahmad Ibrahim akramakumullah ẹni ẹ̀sà ni èèyàn fẹ́ èèyàn kọ̀ gbogbo ohun tí èèyàn bá wí ń pa yín, gbogbo ohun tí àwọn èèyàn bá wí tọ́lọ́run bá fàṣẹ sí, kò sóògùn kan kò ságbára kan táyà agbára Ọlọ́run. ẹ fi bẹ́ẹ̀ ti tó ẹ fi paná ọ̀rọ̀ náà. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tí ó ràn yín lọ́wọ́ lórí ẹ̀ ni pé ẹ má sọ nǹkan kan mọ́, ẹ dákun ẹ má ṣe wáàsí yín lọ, ẹ má bá ọlá yín lọ. gbogbo ohun tí àwọn ọmọ wọn bá wọlé sọ sí yín kódà kọjá àtọ̀dọ̀ bàbá mùdírù náà ni, ẹ má fèsì kankan mọ́. òun ní àlàáfíà ó fi jọba nínú ìlú tẹ́ wà nílọrin. ara ò lè rúkun, ara ò lè ra díẹ̀. Markazi bí ẹyọ kan páàtì kan nínú àwọn páàtì tí lọrin ní ni táwọn bọ́dì wọn ọ̀bá bá yín ṣe mọ́ kò lè dùn ẹ́ lè ríjọba ìfùtáhù ṣe. ẹni alé tó lé aní ọ̀dà tí ẹlẹ́ ṣùgbọ́n Ọlọ́run ti gbọ́lá fún yín, Ọlọ́run ti gbọ́lá fún yín. nínú ẹni tá a mọ̀ pé nífẹ̀ẹ́ sí òun làwọn alájí àgbà, àfàlájí àgbà bẹ̀yìn ẹ dákun ẹ sì sùúrù, ẹ má sọ nǹkan kan mọ́ o. àti tẹ̀síríhù ni àti tẹ̀líwíhù ni, ẹ má ṣe nùkúránù gbogbo oore Ọlọ́run tó ṣe fún yín látara Markaz àbí látara mùdírù Markaz àbí látara kankan ní Ọlọ́run ṣe fún yín láti Markaz bóyá nítorí pé ìjà ń ṣẹlẹ̀. àwa sì mọ̀ pé tọ́lọ́run bá ní ọ̀rọ̀ náà yanjú ẹ bẹ̀ mùdírù ẹ yìí sí nígbèrágà wallahi. so ẹ dákun Ọlọ́run ọba wa yanjú ẹ̀, ẹ má sọ nǹkan kan mọ́. gbogbo àwọn tí wọ́n ń hélì yín lórí àwọn kọ̀ọ̀kan tẹ́ ń sọ tẹ́ ẹ̀ ṣe ẹ̀ làmọ́lẹ̀, gbogbo àwọn tí wọ́n ń hélì yín tí wọ́n ń tán jubiléètì wọn sì mi kí nǹkan dàrú ni. so Ànábì ní unzur akhaka zaliman aw mazluma, kára wa lọ́rọ́ kára àwọn ẹ̀yà wa lọ́wọ́, wọ́n ń ṣàbòsí ni àbí wọ́n ń ṣàbòsí fún wọn. àti gbọ́ pa àràn lọ́wọ́ bí máa ń ṣàbòsí fa kayfa nanzuruhu wa huwa zalimun, òun ní ń ṣàbòsí ìbò láti tún ràn lọ́wọ́. Ànábì ní ká gba ọwọ́ rẹ̀ mú ká bẹ̀ kó ṣe sùúrù kó má bínú. ẹ dákun bàbá mufti ẹ má sọ nǹkan kan mọ́, ẹ fi wọ́n lẹ̀. Ọlọ́run ọba àlékè ọlá tó gbé yín dé ààyè náà yóò bá mójútó yín jù báyìí lọ, ẹ dákun. ẹlẹ́ẹ̀kejì gbogbo àwọn ọ̀rìn tó bá yẹ kẹ́ ẹ̀ àwọn tó bá yẹ kẹ́ ẹ̀ kàn sí nínú àwọn àgbà markaziyin àbáwọn àgbàlagbà tó kù ńlọrin, ọ̀dà àwọn àbá Khalifatul Arabiya, àbá Sheikh Professor Sharafuddin Sa'duddin Ajara hafizahullah, àbá Sirki Malamai, àwọn àbá wa nìyẹn. wọ́n àtàwọn àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà tí wọ́n kù ńlọrin tí wọ́n jẹ́ni déédéé ẹ kàn sí wọn. ẹ dákun kí wọ́n yanjú ọ̀rọ̀ náà. àwọn àgbàlagbà ti dákẹ́ wọn kò wọ́n á lè bú àwọn àgbàlagbà torí pé wọn nífẹ̀ẹ́ sọ pé tè lágbájá ni mí kíní kankan àwa understand a little bit. so Ọlọ́run jágbà ó tán lórílẹ̀. so ẹ̀yin tí ẹ mọ̀ parí ìjà fún kó wá ọ̀dọ̀ yín ni gbogbo ẹ ti ń ṣẹlẹ̀ yìí, ẹ dákun ẹ yanjú ẹ̀, Ọlọ́run bá yanjú ẹ̀ lọ́dọ̀ tí ní. àwọn bá mùdírù Markaz mo bẹ̀ àwọn náà, mo fàlájà àgbà bẹ̀ wọn, mo fi Sheikh Tajul Adabi mo fi bẹ̀ wọn, mo fi bàbá wa Alágbàjì àfi bẹ̀yìn sáà, àfi Sheikh Alim àfi bẹ̀yìn. iṣẹ́ over 200 years táwọn àgbàlagbà ti ṣe láàrin ọdún méjì sísìn òun ní tí ń bàjẹ́ yìí o. kò sí bá ṣe kọ̀tàn tó kọ́ ìtìyín lò ní sínbẹ̀sà. àwọn bẹ́ẹ̀ bá tún ṣe ó kọ̀ yóò tún wá tún ṣe pẹ́yìn lẹ̀ tún ṣe yóò tún wá ń bẹ̀ pẹ́yìn lẹ̀ tún ṣe. ẹ̀yin lẹ̀ wá ń bẹ̀ lé ní. ẹ dákun abẹ̀yìn ló kọ àwọn àgbàlagbà tí wọ́n tẹ̀ lọ́rin, abẹ̀yìn ló kọ gbogbo àwọn àgbàlagbà tí mo dákọ̀ yìí
látòrí àfáàgbà Sheikh Muhammad Kamaluddin al-Adabi, Sheikh Muhammad Tajuddin al-Adabi, àti gbogbo àwọn tí wọ́n wà láàrin òní, Sheikh Yusuf al-Arbaji, bàbá Agbárígidoma, àti Sheikh Alim. Gbogbo wọn la fi bẹ̀yìn láwọn tá a mọ̀ pé nínú ọkàn yín, nínú ẹ̀jẹ̀ yín, nínú ara yín, ẹ nífẹ̀ẹ́ wọn dénú, àfi wọ́n bẹ̀yìn. Ẹ dákun ẹ ti sùúrù sà. Ẹ bá dá gbogbo àwọn markaziyin, ẹ bá wọn tí gbogbo tán tara yìí, ara wọn tí wọ́n ń dá wákà lóríṣiríṣi. Ọmọ yín náà ni bàbá mufti, wọn gbọ́dọ̀ sọ pé àwọn èso ọmọ yín. Ọmọ yín ni wọ́n pẹ̀lú gbogbo ọ̀nà, níbi bí, ní títọ́, nínú ìlú, nínú Islam, níjà ṣáájú, ní gbogbo nǹkan, ọmọ yín ni wọ́n. Dákun ẹ má bínú, ẹ má bínú. Gbogbo ohun tí ọba wo lè ṣẹlẹ̀ bọ́lọ́run ti kọ́nu, hadha min taqdirillah, kádàrá Ọlọ́run la yafutana. Tọ́lọ́run bá ti kọ́ la yukhti'una, kádàrá Ọlọ́run ni. Àfi wọ́n bẹ̀yẹn jọ. Àwọn fáwọn tẹ́ tara wọn jáde, tí wọ́n díẹ̀ sí ọkàn yín ni, àfi wọ́n bẹ̀yìn bàbá. Dákun ẹ má wo bí kíní náà ṣe dùn yín dí inú ara. Ẹ yá fi gbogbo tó bá wọlé bẹ́ńbẹ́, ẹ yá fi ẹ̀ fún Islam. Islam ṣe wá ń dàrú yìí, ẹ yá fi ẹ̀. Tọ́ àfáwà má jẹ́ nǹkan kankan bí báyìí. A fi gbogbo àwọn tẹ́ tara wọn jáde méjèèjì. A tún fún àwọn tí ẹ tara wọn jáde méjèèjì náà, táwọn náà tara wọn jáde. Àwọn tẹ́ bá láyé nu, àwọn tẹ́ bá láyé. A fi wọn bẹ̀ lọ́hùn, a fi wọn bẹ̀yìn. Ẹ dákun ẹ stọ́ọ̀pù rẹ̀. Bá sẹ́yìn bá ti gbéra láti ìkóhun náà, ní ó dé lọ, ní ó káàkiri gbogbo bí táwọn markaziyin náà bá wà. Èyí tó dá wa lójú ni pé ẹ lè pe Mudiru bàbá mufti nísìn pé wá bá mi lẹ́kọ̀ọ́ nísìn, kẹ́ẹ̀tì ní àti bẹ́ẹ̀ tí máa ń pè wọ́n, ó tóbi lẹ́nu mi o, àtàdàmù yáyá àti kìnní kan, àti wọ́n máa bọ̀ lẹ́kọ̀ọ́ nísìn. Wọ́n wà nkálukú wà ní àti bàbá mufti, wọ́n kúnlẹ̀ síwájú yín ni wọ́n tó bẹ́ẹ̀. Ẹ dákun ẹ ṣe sùúrù, bá wa parí ẹ̀, bá wa mú mára. Gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ yìí wallahi kò tún Ìsìlámù ṣe, nípa Ìsìlámù jẹ́ ní àwọn ọ̀tá wá pọ̀ ní tó ń bẹ̀rẹ̀ àwọn kèfèrí, àwọn ẹlẹ́bọ tí wọ́n tún mọ́rọ̀ yín, wọ́n fi ń tako bàbá mufti, wọ́n fi ń tako yín méjèèjì, wọ́n fi ń tako Ìsìlámù wallahi tí ń wí bó ṣe rí nu. Gbogbo ẹ̀ là ń rí. Dákun ẹ yanjú ẹ̀, Ọlọ́run ọba àlekè ọlá yóò bá wa pẹ̀lú yín, yóò ṣàánú ẹ̀yin náà jù báyìí lọ, yóò dúró tì yín jù báyìí lọ. Islam ò ní bàjẹ́, Ìlọrin ò ní bàjẹ́, ilé iṣẹ́ Kadamu ò ní bàjẹ́, ilé gbogbo àwọn ẹni rí lápapọ̀ kò ní bàjẹ́. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Mẹ́sẹ̀jì tèmi tí mo ní lélẹ̀, mo rọ gbogbo ẹ̀yin ọmọ ìyá wa lápá tún lápá òsì náà. Bàbá mufti, ẹ bá ń fi kún wá fún bàbá mufti, gbogbo àwọn ọmọ wọn látòrí àwọn ọmọ ìyá mi tẹ́jẹ́ ẹ̀jẹ̀ kan náà ló bí wa, Sheikh Abdullahi Salman àti Sheikh Muhammad Habibullah Azaki, ẹ dákun, àti àfáwà Muhammad Dawud Adu. Bàbá mufti, ẹ bá wa pè wọ́n, ẹni kí wọ́n dákẹ́. Ẹ dákun, ẹni kí wọ́n dákẹ́. Ẹ bá ti ránṣẹ́, ẹ bá ti dákẹ́. Gbogbo ń tẹ́lómi ọba wo lè mọ̀ wípé àwọn ọmọ òun ni kò túrun kankan lára yín, kò dín kankan kù náà láyín. Ọlọ́run wà pẹ̀lú yín, yóò jẹ́ egun lẹ́mìí ẹ̀sìn, yóò sì fún yín lálàáfíà. Padà sí ibú, àpadà sí ìgbà, kò ní kàn yín, kò ní tọ́ sí yín. Ọba tó ti ń pọ́n yín lé káàkiri kò ní fàbùkù kàn yín. Ọlá náà àtòrí náà Ọlọ́run ní yóò pin lórí àwọn ọmọ yín. Ọlá títóbi Ọlọ́run, ọlá agbára Ọlọ́run.
ولا لا حول ولا قوة إلا بالله العلي العظيم. هذا والسلام عليكم ورحمة الله تعالى وبركاته.